Ladies and gentlemen, Budunde, Emi Baba yín Dasco Baba Tawa, Àlùbáríkà Baba, gbogbo kiri ọ̀dẹ o, ẹ̀lẹ́ ń bẹ́ òkàlà bí àní o, àbẹ́ ẹ̀gbọ́, mo dúpẹ́ eré o, ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kejì. Ó kà báyìí pé bá a bá bẹjú rẹ̀, àmọ́ rí mú. Mọ̀ pé òwe ni o, bá a bá rẹjú rẹ̀, àmọ́ rí mú. Kí ìdúmọ̀ rẹ̀ rí o, òwe yìí o, òwe ó sùúrù ní o. Bẹ́ẹ̀ ni, kí ìdúmọ̀ kéèyàn rẹjú lẹ̀, kéèyàn ní àwòfín, kó wo nǹkan kọ̀rọ̀, kó farabalẹ̀ wò dáadáa. Ìdúmọ̀ rẹ̀ nú o, bá a bá rẹjú lẹ̀, àmọ́ rí mú. Bẹ́ẹ̀ bá ní àwòfín tó bá fara burúkú balẹ̀, nǹkó èèyàn, ara èèyàn ó balẹ̀, èèyàn ó ríran tààrà, èèyàn ó ríran kedere. Ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kejì, ó ní bá a bá rẹjú lẹ̀, àmọ́ rí mú. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú wàhálà, ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú gbèsè, ọ̀pọ̀lọpọ̀ ló ti di ẹsẹ̀ gbé látàrí pé kí ni wọ́n farabalẹ̀. Ìdúmọ̀ rẹ̀ nú o, òwe ń sùúrù ní bí àbá ti sùúrù. Ìdílé yóò mọ̀ èèyàn á mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fi àwọn ọkùnrin burúkú tó yẹ pé fàwọ̀rajà ni wọ́n fàwọ̀rajà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fẹ́ fàwọ̀rajà. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nígbà tí wọ́n farabalẹ̀ tí wọ́n ní àwòfín tí wọ́n ṣe sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé wọ́n ti fẹ́ ṣùgbọ́n iná, wọ́n ti fẹ́ apẹ̀rẹ̀ àjàfẹ́. Torí ìdí èyí, ẹ̀rọ ìjúlẹ̀ dáadáa owó fún àìsàn bẹ́ẹ̀. Ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kejì, ó ní bá a bá rẹjú lẹ̀, àmọ́ rí mú. Kò yẹ bó ti lówó yẹ o. Àbò ní tán lórílẹ̀ o, ẹ̀rẹ̀ ń bẹ̀ o, ẹ kú kàlẹ̀. Àmúyẹ.